má foko mi dáná ọjọ́ kan lòpin máa ń dé bá. Lẹ́yìn àwọn kògbákùgbé ọ̀rọ̀ tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin máa ń sọ sí Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó ti wá fún Lizzy Anjorin àrà ọ̀tọ̀ ẹ gbọ́ ohun tó sọ. What you guys need to do for Lizzy Anjorin is to put her in your prayers. She needs prayers. She's not okay. She's definitely not okay upstairs. The chemical in her brains are not functioning right. And I know these things because I understand mental health. She's not okay. You guys need to pray for her. If her husband is not doing the needful to take her for treatment, if her family, they are not doing the needful to take her for treatment, you can intercede for her. Because I'm sure that if she's normal and she sits down and watches all the videos that she does, I'm sure she will be in a bucket of shame. Do you understand? She's not normal. She's not the same Liz that used to dance and sell her products and be happy. I don't know where her trouble started from. But there's nothing I can do than to, at this point, at this stage of her madness, is to pray for her. Me, I watch her videos. The ones I can stumble on, I laugh. Some videos she has done it days, I'll see it later and I'll just laugh. Sometimes I don't even finish watching it. I just off it and I go about my daily life because I know that so me, if you bo, mo sọ fact fún yín ni o. Nǹkan kan ti tú lọ́pọlọ ẹ̀. Because ẹ bá wo gbogbo ìṣesí ẹ̀, ẹ máa mọ̀ pé kò balance. Wọ́n ní láti gbé lọ sí ibi tó ti máa tọ́jú ẹ̀. So ẹ̀yin tèmi ẹ̀yin máa bínú sọ̀rọ̀ ẹ̀. Nígbà tí wèrè ń ṣe ẹ̀sìn tẹ́ ń bínú, ẹ jọ̀ọ́ kí wá lè ẹ̀yin tẹ́ ń bínú. Ẹ fi lè jẹ́ kó máa bá tiẹ̀ kiri. Àdúrà ni kẹ́ máa fi ràn lọ́wọ́. Ẹ máa gbàdúrà fún pé kí Ọlọ́run kó ṣe kíni kó wò sàn. Ẹ tún máa fi sínú àdúrà pé kí Ọlọ́run kó fọwọ́ kan ọkọ ẹ̀. Kí yẹn náà lè ṣe kíni kó lè gbé Yorùbá ń gbà mí kó lè tọ́jú ìyàwó ẹ̀. Ó ti yé yí. So wọ́n need láti lọ wò sàn dáadáa. Torí pé ohun tó ń ṣe èmi gan nígbà míì tó bá ń sọ máa gbà Ọlọ́run ọmọ lọ́mọ. Ẹ má máa rò pé tá bá sọ pé èèyàn ní àrùn ọpọlọ kò ń ṣe pé kò dìgbà tó bá wọ àkísà o, kò dìgbà tó bá bọ́ sọ́nà tó bá bugi jẹ o, kò dìgbà tó bá kò ń ṣe gbogbo wèrè ìdí kò ń ṣe àwọn wèrè títí tẹ máa ń rìn yẹn. Amóye wèrè aláṣọ o, amóye wèrè tó máa múra dáadáa tó máa ṣe mékọ̀pù tó máa wà pa tó máa fáì tó jẹ́ pé ó dìgbà tí ó bá lanu ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tẹ́yìn náà bá wò pé ọ̀gbẹ́ni kí ló ń sọ nǹkan tó ń sọ yóò papọ̀ nǹkan tó ń sọ yóò kò add up kò yé ń sìn bí yàn kú adarúkọ mi bí yàn sùn adarúkọ mi bójò bá rọ̀ adarúkọ mi bí Nàìjíríà bá gò adarúkọ mi bí Nàìjíríà bá lose adarúkọ mi ó ti yé báyìí sìn ṣe rí pé kò balance kí lè wá ń bínú fún èèyàn ṣépè ó ń ṣépè fún mi mò ń ṣoríire ẹ̀ ń bínú ẹ jẹ́ kó máa ṣépè lọ náà kò yẹ èpè tó ń ṣe yẹn àdúrà ló jẹ́ fèmí wàláì ẹ jẹ́ kó máa ṣépè bí ó bá ń ṣépè tí mo dẹ̀ ń ṣoríire kí lẹ̀ ń bínú fún ẹ má bínú sí ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣépè ẹ lọ ó ń ṣépè àwọn ọmọ mi ń ṣoríire ó ń ṣépè mò ń ṣoríire kí ló wá fà bínú kí n fẹ́ máa bínú fún èmi gan tí mo kọ́kọ́ fẹ́ máa bínú gbà kan gan mi kan mo padà wúra mi pé kí Ìyábọ̀ kí ló ń bínú fún mo kàn ṣẹ̀tọ́ ni because èèyàn gbọ́dọ̀ máa ṣẹ̀tọ́ wọ́n máa ní pé kí ló dé tó wá sọ pé èèyàn ń ṣe nǹkan báyìí so mo ti sọ fáwọn èèyàn kankan mo ti lọ sọ fáwọn normal authorities wọ́n ti mọ̀ pókè mo ti gbẹ́jọ́ ẹ wo nǹkan báyìí ẹ bu ẹni yìí so àwọn mi ìgbàdúrà kò ṣẹ̀wọ̀n bọ́n mo ń fẹ́ kọ́ lọ wò sàn àní kankan ti tú lọ́pọlọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ mi ẹ̀ bá sọ pé kọ́ lọ tìmọ́lé kó lọ ṣẹ̀wọ̀n because mo mọ̀ pé kò normal mo máa sọ pé ẹjọ́ ẹ bá mi wò sàn ẹ bá mi bẹ́ẹ̀ ṣe lè wò sàn ni pé ẹ bá mi bẹ ọkọ ẹ̀ kọ́ lọ tọ́jú ẹ̀ torí èèyàn gbọ́dọ̀ máa ṣe báyìí lọ títí high blood pressure wà ń bẹ oríṣiríṣi àìsàn wà ń bẹ ó ti yé so èmi gan mò ń bọ́dà nípa ẹ̀ fún rárá ẹ̀ tó ń gun mọ̀ nígbà kan tí mo lọ fẹjọ́ ẹ̀sùn kí ló ń burúkọ tí mo fẹjọ́ ẹ̀sùn àwọn ọlọ́pàá lálágbọ̀n tí wọ́n ní kí n kọ statement mo kọ gbogbo ẹ̀ tí mo ṣe pé ẹ mọ̀ kọ́tẹ́ nìyẹn kan ìpìyàn kan pè mí bẹ̀ sọ pé ó ń complain pé àwọn fans mi wọ́n ń drag òun wọ́n ń ba ọjà òun jẹ́ wọ́n jẹ́ kóun tà wọ́n jẹ́ kóun ṣe kinní kan kí n jọ kí n bi àwọn fans mi mo ní àwọn fans mi wọ́n ń bínú ni bí àwọn wò pé bó ṣe ń drag mi ara ń tà àwọn náà làwọn náà ṣe ń bu padà ṣé mo pé nílé ayé yìí èèyàn lè sọ oúnjẹ fún yàn pé
ó yá ìwọ gbà kò jẹ́ bó tí àgbáyé bá sóúnjẹ fún wọ ò ní lè jẹ tán so èmi gan wá ń bá bẹ̀bẹ̀ ẹ fi sílẹ̀ ẹ máa bá gbàdúrà ìwọ tó bá nífẹ̀ẹ́ mi máa bá gbàdúrà pé kí mo serious nǹkan tí mo ń sọ ọ̀rọ̀ mi dàbí yẹ̀yẹ́ ò bọ́ mo serious o nítorí mo ṣe tún sọ Yorùbá ń sìn fẹ́yìn tèmi ìgbéyàwó òyìnbó mi ti pọ̀ jù kí n sọ Yorùbá mo ṣe sọ Yorùbá báyìí ẹ máa jẹ́ ká gbàdúrà fún un because bóyá a fẹ́ bóyá a kọ̀ òun náà ó ti jẹ́ celebrity rí ó ti jẹ́ actress rí so colleague wa ní bákan tẹ́lẹ̀ rí so kò dá kakọ̀ ṣe báyìí kakọ̀ máa wù ú kò dá ká ṣe báyìí èmi ò wá ṣubú ẹ̀ bó ṣe wà yẹn àdúrà ni màá máa gbà fún torí mo ti rí pé àdúrà lọ́rọ̀ ẹ̀ kàn báyìí kí Ọlọ́run kó bá a ṣe kíni kó bá wa dáwọ́ lé kí Ọlọ́run bá wa wo Lizzy Anjorin kó bá wa wò sàn. àwọn èèyàn ti sọ pé Lizzy Anjorin máa wá fún Ìyábọ̀ Òjó lórí fọ́nrán kan tó ṣe láìpẹ́ tó sọ pé Lizzy Anjorin nílò àdúrà pé ó yẹ káwọn ẹbí ẹ̀ gbé lọ síbi tó máa rí ìwòsàn ọ̀rọ̀ yìí náà ń sọ pé ó máa mú kí Lizzy Anjorin tún jáde fún Ìyábọ̀ Òjó lára ọ̀tọ̀ ẹ̀yin aráalé kí lẹ rí sí fídíò yìí ẹ má gbàgbé àti like àti subscribe sí channel yìí ẹ ṣé gan ni.